Amokasi. Aladomoro Olofin Adimula Ọba Adeniran Akànni wọ káàlẹ̀ lọ sí mi. Ẹni bá máa gbé kó bá mi ṣèdárò aró. Ẹni bá máa lùkò kó bá mi ṣèdárò oṣù. Ẹni bá mọ lékèlékè ẹ wá bá mi ṣèdárò ẹfun. Bá mi Akànni lọ sọ́run kò dé mọ́ eriwo. Àjànàkú ṣubú ikú ti mú nínú rẹ̀ lọ. Aladomoro ṣe bẹ́ẹ̀ ó rè wàlẹ̀ àṣà. Ikú tí wọlé ọlá. Ikú tí pọlọ́gbọ́n tagbọ́ntagbọ́n. Ikú ọ̀hún ní pòmùgọ̀ tagọ̀tagọ̀. Àṣebọ́pẹ́ títí a lọ sájò tá a ní dé mọ́. Bóyá bó pẹ́ a lọ sájò kan àrè máa bọ̀. Àbí OBA ABDULATEEF ADENIRAN AKAANI Òjìkùtùjòyè. Olofin Adimula Of Ado-Odo Aladomoro ní ọjọ́ kẹta oṣù kejìlá ọdún 1958 l'Ado-Odo Àwórì nílé ọmọ Olofin Adimula. Ọjọ́ keje. Ká gbàgbé ohun àtẹ̀tẹ̀yìnwá ká dáríjì wa rárá nítorí ìlọsíwájú Ado-Odo. Where there is love, definitely there will be peace. Nínú àwọn ọmọ aládé ni wọ́n, nínú àwọn ọmọ Oòduà ni wọ́n. Ìyẹn ló fà á tí bàbá fi pè mí tó ní ọdẹ sanwó-yá lọ síbẹ̀. Àwọn náà wà lẹ́kọ̀ọ́ báyìí àmọ́ ọ̀nà yìí bọ́nà ṣe rí ìyẹn kan lè wà lọ́yìn kèmí kúkú fẹ̀ kan lójú síbí báyìí. Olofin Adimula ọba tó nífẹ̀ẹ́ ìlú Adó ni ó dẹ̀ nífẹ̀ẹ́ gbogbo ọmọ Adó tilé toko. Nígbà tí wọ́n kú àwọn nǹkan tí wọ́n ti gbèrò láti ṣe òun ni àwa ọmọ ìlú Adó la gbẹnupẹ̀ wípé ká dá OBA ABDULATEEF Akànni foundation sílẹ̀. Bá ṣe tí wọ́n dá sílẹ̀ ń sí yìí owó tí à ń kójọ lẹ́yìn yìí òun la fẹ́ fi bẹ̀rẹ̀ foundation náà. Bàbá dẹ̀ sì ti bẹ̀rẹ̀ a máa ṣe nǹkan mèremère. Àwọn ọmọ Adó tí wọ́n fẹ́ lọ sílé ìwé tí wọ́n ò rówó àfún olówó tí wọ́n fi lọ sílé ìwé. Àwọn ogbó tí wọ́n ò ní ara tí wọ́n nídìí oúnjẹ àfún olóúnjẹ. Àwọn aláìsàn àfún olówó tó máa fi ṣe wòsàn. Owó náà àtúngbé lọ sí hospital àfihàn oògùn irú dispensary maternity home. A tún ń gbèrò láti kọ́ hospital Sado. A gbèrò láti ṣe ọ̀nà gbogbo ọ̀nà ní òdá ká ṣe ọ̀nà ká grade street. Ibi tí ọ̀bọ̀lá ń tàwọn láàmú ká la gọ́tà fún wọn. Ibi tí iná tí ò sí ká sọ́wọ́ ká gbé náà dé kí náà dé kí ìlú kó lárinrin kó rí ìlú Adó káwọn èèyàn wípé yẹ́ẹ̀sì ìlú lélẹ́yìí. Àwọn nǹkan tí foundation máa ṣe nìyẹn. Gbogbo nǹkan tí Olofin Akànni tó ń pàlérò tó ń fẹ́ tó ọ̀rọ̀ lè ṣe kó tó kú òun ni foundation fẹ́ àtúmọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ. Mi ni olórí Adébísí Falsat Akanni. Àwọn kọmitì tí wọ́n ṣe tí wọ́n gbárùkù tì wá pẹ̀lú gbogbo prógrámù yìí mo dúpẹ́ lọ́wọ́ wọn ṣe gan-an. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn baálẹ̀ àwọn olórí láti Yewa tí wọ́n wá síbí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba látòrí Olúlàró Ọba Kẹ́hìndé Olúgbélé. Mo dúpẹ́ lọ́wọ́ wọn ṣe gan wọ́n kó àdúró tì. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọọ̀ni gbàgbé wa wọ́n tún gbéyàn dìde wá láti odidi Ilé Ifẹ̀. Wọ́n gbé ọba dìde wọ́n ṣe wọn ní fi wé ẹ̀gbá o ọdún ájì síra wọn o. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ìlú Ado-Odo. Ìlú Ado-Odo a máa tẹ̀síwájú o. Lẹ́yìn ikú OBA ABDULATEEF ADENIRAN AKAANI ìlú Ado-Odo ní bàjẹ́ o. Ìlú Ado-Odo a máa tòrò sí ni o. Mo wá fẹ́ gbà àwọn onímọ̀ràn kan. Lẹ́yìn ikú OBA ABDULATEEF ADENIRAN AKAANI wọ́n jẹ́ kí ìlú Ado-Odo kó tùbà kó tùṣẹ́ o. Kàn dẹ̀ má jẹ́ kó pẹ́ kó jìn kí wọ́n tó mọ́ bà mí o. Gbogbo iṣẹ́ tí OBA ABDULATEEF ADENIRAN AKAANI tó ṣe sílẹ̀ wọ́n yọrí sí rere o. Ìlú Ado-Odo ní bàjẹ́ o. Inú mi dùn láti wà níbí lénìí láti wá ṣe ojú the luster unit Ado-Odo lágbára Ọlọ́run
ọmọ rẹ ló máa gbẹ̀yìn gbogbo wa. On behalf of the Luster unit, we are donating the sum of 100,000 naira to the foundation. Thank you very much. Ní orúkọ ọ̀rọ̀ ebu Jimoh Ojúgbélẹ̀ àfọyín ní 1 million naira. 1 million naira. My support to Olofin Foundation will not be too big, but will not be too small. It won't be too big, it won't be too small. I don't know, but it's not a, but it will be very, very appreciative. Because I like to inform you that this money is not coming to those of us that organize this foundation. Our work as Olofin Funerals Committee ends today, and all the donations to the foundation will be handed over en bloc without removing a cover. Lọ́tún àtòsí wọ́n wọlé bìbà kí ni wọ́n wá ṣe ayẹyẹ ogún méjì àtọjọ́ kan à ń sọ nípa 41 days without prayer àti bí tá a ti kówó jọ nígbà tá a máa fi ṣe ìrántí pé Ọlọ́fin wa ò yẹn bàbá tí wọ́n padà sọ́dọ̀ Ọlọ́run tán wà lọ́wọ́ ọ̀tún wọn ìgbé ayé wọn ìgbé ìrọ̀rùn ìlú tán lò láyé ìlú ìlọrun ni so ohun gbogbo tí wọ́n dẹ̀ ti ṣe kì í ṣe lè ta lè gbàgbé so ìdí nìyí tí gbogbo ọkùnrin obìnrin ọmọdé àti àgbà pàápàá àwọn tọ́lọ́run fún lórí ọ̀fẹ́ láti jẹ́ ọlọ́lá tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Adó-Odo tí wọ́n fi wà nílé kò sí nǹkan méjì tí ìṣọ̀kan àti ìfẹ́ bá wà èèyàn máa ṣàṣeyọrí. Wọ́n ní kí gbogbo wa pátápátá wọ́n ní àgbo àtọ́ wọ́n ní orí ló máa ṣojú gbogbo wa wọ́n ní àní rí wàhálà àbí ìdààmú nílùú Adó. It's okay, Mr. Hakeem Ọ̀gbẹ́ni Hakeem Onímọ̀kọ́ ọmọ Bákàrè announcing. Ìyànjú tí mo máa gbà wá ọmọ Àwórì ní tilé toko òun ni pé ká ṣera wa lóṣooṣù ọwọ́ ká wà lójú kan kí gbogbo ọmọ Àwórì létoko ká jẹ tó ara wa bá bá ń sọ̀rọ̀ ká sọ lókoṣo gbogbo òkú wa ká ṣe lókoṣo èmi ò gbọ́ tiẹ̀ ìwé ò gbọ́ tèmi èkó yìí máa mújà sílẹ̀ nínú ká sáfù ká dẹ̀ gbìyànjú pé Adó wa yìí ó jẹ́ lọ síwájú torí pé gbogbo wa la mọ̀ pé a ní ìṣòro dẹ́kandẹ́kan nínú ìlú yìí ṣùgbọ́n bá a bá lè parapọ̀ ká jẹ tó àwa ká ṣe é kúlùkóṣo ìlú á lọ síwájú Adó á dàgbàsókè ilẹ̀ Àwórì kí á sì dàgbàsókè mo fẹ́ gba gbogbo àníyànjú pé ọmọ Àwórì tílé toko ká kóra papọ̀ ká ṣọ̀kan ṣo. Olofin Adimula of Ado-Odo wọ́n jẹ́ lábàjọ́ fẹ́ ṣí láàrin ọdún yìí náà ọlọ́pàá bẹ̀rẹ̀ wọn ṣàwátì lá. Amokasi. Aládọ́mọ̀rọ̀ Olofin Adimula o ọba Adeniran Akànni wọ káàlẹ̀ lọ sí mi ẹni bá máa gbé kó bá mi ṣèdárò aró ẹni bá máa lùkò kó bá mi ṣèdárò oṣù ẹni bá mọ lékèlékè ẹ wá bá mi ṣèdárò ẹfun bá mi Akànni lọ sọ́run kò dé mọ́ eriwo àjànàkú ṣubú ikú ti mú nínú rẹ̀ lọ. Ní àkókò yìí tẹ́yìn náà bá wò ó mo wá sí Adó ní December 20 láti gbà yẹn èmi gbà pé àlàáfíà ti padà sí ìlú Adó-Odo ẹ̀yin náà rí ìyanu Ọlọ́run lọ́jọ́ yìí pé a gbàdúrà tán abọ́ Ọlọ́run sọ pé kọ́lọ́run bless ìlú òjò bẹ̀ sí rọ̀ iná tó ìmọ́lẹ̀ tó mọ́lẹ̀ ògùn Adó ti padà nìyẹn mo wá rawọ́ ẹ̀bẹ̀ fún gbogbo ẹ̀yin ọ̀dọ́ ìlú Adó-Odo bí mo ṣe rí ilé ní inú mi dùn lọ́pọ̀lọpọ̀ ayọ̀ mi kún alálẹ̀ ìlú iná gbé yìí mo bá lo àǹfààní láti sọ fún yín pé gbogbo èyí tí ẹni kéèsì kábíyèsí òbẹ́ni kankan ṣe kéèsì rárá àtọ́ mo sì ti bá ìjọba sọ̀rọ̀ pé kó ṣe àforíjì fún gbogbo ẹni tó bá ní wà nínú kéèsì
kan dáríjì yín ọmọ kábíyèsí ni gbogbo yín ṣe nítorí náà ẹ fi ara lọ́kàn balẹ̀ kò sẹ́ni kankan ní tẹ́lọ̀ máa lọ ṣe ẹ̀wọ̀n ní agbára Elédùmarè. aládòmọ́rọ́ ṣe bẹ́ẹ̀ ó rè wàlẹ̀ àṣà. ikú tí wọlé ọlá ikú tí pọlọ́gbọ́n tagbọ́ntagbọ́n ikú ọ̀hún ní pòmùgọ̀ tagọ̀tagọ̀. àṣebọ́pẹ́ títí a lọ sájò tá a lè dé mọ́ bóyá bó pẹ́ a lọ sájò kan àrè máa bọ̀. àbí ọba Abdulateef Adeniran Akànni Òjìkùtùjòyè Olofin Adimula Oòduà aládòmọ́rọ́ ní ọjọ́ 3 oṣù kejìlá ọdún 1958 l'Ado-Odo Àwórì nílé ọmọ Olofin Adimula. ọjọ́ 7 oṣù kínní ọdún 2022 ìlọ́ba Abdulateef Adeniran Akànni Òjìkùtùjòyè lówó káàlẹ̀ lọ ọdún 13 lórí àga ìṣàkóso gẹ́gẹ́ bí ọba l'Ado-Odo Àwórì. ṣùgbọ́n bá a bá ń rẹ bí 50 ọdún bá a bá ń rajò a sì dọ́gba oṣù. aládòmọ́rọ́ lọ kò dágbà kankan fún gbogbo wa. èmi ò mọ̀ pẹ́rin òwò ológun ọdún o ǹbámọ̀ pẹ́rin òwò ológun ọdún ni ǹbárọ̀ mọ́rù erin máa gbérin lọ. ọba Adeniran Akànni bó dọ́rùn ọgbọ̀rún lọ́wọ́ ọmọ òjò. ohun tí wọ́n ń jẹ ni kó máa bá wọn jẹ. Olofin Adimula sùn re Òjìkùtùjòyè sùn re Adeniran Akànni sùn re o. ọmọ epo wẹ́wẹ́wẹ́ lóde ìwáyé tí ò ṣe é fọkọ́rọ̀ kò ṣe é fàdárò bá òṣìrò a ò kúrò níbẹ̀. ọmọ kúnlẹ́kùnbí ọmọ kúnbí kún yàrá ọmọ òkú yàrá kún gbàgede. ọmọ olóyè mẹ́ta nígbà tí kì í bá wọn sẹ́yìn òde. ọmọ àfìlù tó gun sẹ́yìn òde. ọmọ alámùwà ogun ní paná ogun. ọmọ ẹlẹ́kọ̀ọ́ tó kóbìnrin sílẹ̀ tóbìnrin délé tán tẹ́ni ẹkún tí ń gbé ta ni ò bá òun fẹ́ kọ́ òun. ọmọ kọ́tà. Amọ̀ká tẹlifíṣàn àwọn ló ń wí.